mo wọlé lórí ẹkún mi ò láti bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ lọ́dún tuntun tí mo wáyé ogún ayọ̀ má ṣe wá mi tì o. Wá gbé mi ró, wá gbé mi ró, wá gbé mi ga Ẹlẹ́dàá mo bẹ̀. Ilé lẹ́nu láwùjọ, ilé lẹ́nu láwùjọ ènìyàn wá tìjọba rẹ̀. Ayé máa fúge lajẹ́ dédé o. Àgbí ọmọ àkálẹ̀ dédé o. Àpàkálẹ̀ wúrin àjò àbọ́yì. Tebra àwọn àrà àtùjọ́. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kọ́mọdé, mo kágbà. Àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ọba yìí mú wa rí ọjọ́ òní. Ọba yíyá jáde ní ayọ̀, yíyá wọlé ní ayọ̀ àti àlàáfíà. Torí púpà ìjọ jìnnà àárọ̀ yìí ni. Yẹ pé wákàtí ọjọ́ òní yìí. Wákàtí àkókò yìí. Àrìànmá. Ṣùgbọ́n ọpẹ́ yẹ Ọlọ́run nítorí ó pa èmi àti ìwọ mọ́. Wọ́n lè káàró pé kí ni ìjọba fi dúpẹ́ yé nẹba nẹ ọpẹ́ yẹrẹ o. Ọpẹ́ sí kí ni ọpẹ́ yẹrẹ. Ara àkàrà báyìí gàrí wo tẹ ìmírí mọ̀ ìyá fẹ́ ká mọ́ ṣùgbọ́n àná orí ọ̀fẹ́ rẹ̀. Èṣe tó wó ìwo nẹ yé nẹ. Èṣe tó wó ìwo nẹ bá nẹ. Owó ṣe ra náà yé orí ọ̀fẹ́ Ọlọ́run ń wo mi jẹ ni. Èyí mo mú wá ní wákàtí ọjọ́ òní. Ìbéèrè ni mo mú wá ní mú àwọn ọmọ Záyọ́nì. Ìbéèrè mú àwọn ọmọ Záyọ́nì. Jí n tó lọ nínú ìbéèrè mi yìí mo fẹ́ béèrè. Ara kan mi sọ àpé Záyọ́nì bàjẹ́, Záyọ́nì bàjẹ́. Záyọ́nì tèmi, Záyọ́nì tèrè bàjẹ́ o. Àwa ẹ̀dá iná Záyọ́nì, àwé mi bàjẹ́ ni. Àwa ẹ̀dá iná Záyọ́nì, àwé mi bàjẹ́ ni. Nítorí báwa ṣe mi bàjẹ́. Bàbá wo bí ènìyàn ti ṣeun yìí hàn nínú ẹgbẹ́ àbí ní àpéjọpọ̀ kan bí ní ìjọ yomi lọ. Bó ti wà burúkú kan ìyá fún lórúkọ oríṣiríṣi. Ọ̀nà náà ti ṣe kí ló ti bàjẹ́. Ṣùgbọ́n Záyọ́nì tèmi, Záyọ́nì tèrè àtìgbà bó ti gbádùn bá àwọn orúkọ kan nínú Záyọ́nì. Ara bí bàbá mi Oyèrò ṣe múdà, ara bí bàbá mi Lísàlẹ̀ náà, bí bàbá mi Máfọ̀, ara bí bàbá mi Kwèsàn. Mẹ́gbọ́ wípé à ń yí orúkọ Záyọ́nì yí padà ní orúkọ mìíràn. Záyọ́nì yìí náà mi jẹ́ ni. Ìdí èyí Záyọ́nì tèmi, Záyọ́nì tèrè bàjẹ́. Kí mo mú wá ní wákàtí ọjọ́ òní yìí? Ìbéèrè ni mú àwa ọmọ Záyọ́nì. Kí ni ìbéèrè yìí mo mú wá ní wákàtí ọjọ́ òní yìí? Ìbéèrè náà sọ wípé kí ni oyè èyí tóbi jù nínú Záyọ́nì tẹ́lẹ̀? Kí ni oyè èyí tóbi jù nínú Záyọ́nì as at 1942 to 1950? Oyè wo èyí tóbi jù nínú Záyọ́nì nígbà yẹn? Ìgbà yí ara bá wa bí Oyèrò ṣe mú dára, ara bí Lísàlẹ̀ nẹ, ara bí Máfọ̀, ara bí Kwèsàn, ara bẹ́ẹ̀ lọ. Yìí jẹ́ àgbà nínú Záyọ́nì. Ìgbà yẹn ara oyè wo tóbi jù nínú Záyọ́nì as at 1942 to 1950. Oyè wo tóbi jù nínú Záyọ́nì. Àwọn àbòyá mi tẹ̀jíṣẹ́ ni a lọ ó wo ẹ̀rọ ayárabíàṣá wa Facebook. Alasẹ́ǹdì ẹ̀ ní wa níbi àtẹ̀jíṣẹ́ ìbéèrè yẹn àtẹ̀jíṣẹ́ ní wa ní ó wo Facebook. Oyè wo èyí tóbi jù nínú Záyọ́nì. Àdúpẹ́ ní ọwọ́ ọkùnrin, mo dúpẹ́ ní ọwọ́ obìnrin, mo dúpẹ́ ní ọwọ́ ọmọdé, mo dúpẹ́ ní ọwọ́ àgbàlagbà. Mú àkókò ráyà á lò àti lè ká wò mí. Mo gbà náà àdúrà ilé àtọ̀nà àrà ní bíbàjẹ́, jíjáde wọlé ran ààbò Ọlọ́run yìí péye ara ní òran o. Mo dúpẹ́ àtọ́pàdé náà sí yìí mi wá.
Like, comment, and share. And remember to subscribe to Laide TV for more videos. Click the red button at the lower right hand corner, then click the bell. Thank you.